nítorí ọjọ́ iwájú nàìjíríà láṣepa ọ̀gágun Fatsa ọ̀rẹ́ mi ìgbà èwe IBB ló sọ bẹ́ẹ̀. ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ní ìwé tí ààrẹ nàìjíríà tẹ́lẹ̀ Ibrahim Badamasi Babangida IBB tó máa kọ nípa ara rẹ̀ tó pè ní A Journey in Service. ẹ ó rántí pé nínú ìwé náà ó mọ̀ ló máa ti kéde pé MKO Abiola ó mọ̀ ló máa gbégbá orókè nínú ìdìbò June 12 ọdún 1993 tó ètí dohun tí àwọn èèyàn tí wọ́n ń ṣe àtúpalẹ̀ ọ̀rọ̀ náà kiri báyìí. abala míì tó tún já ẹ̀rẹ̀ nílẹ̀ báyìí nínú ìwé náà ó ní apá ibi tí Babangida tó ti pàṣẹ kí wọ́n yìnbọn pa ọ̀rẹ́ ìgbà èwe rẹ̀ ọ̀gágun Mamman Fatsa àti àwọn sójà mẹ́sàn-án míì lóṣù kẹta ọdún 1986. ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ láti gba ìjọba lọ́wọ́ IBB tó wà lórí àlééfà nígbà náà ó ní wọ́n fi kan Fatsa tóun àti Babangida tí wọ́n ti ń ṣe ọ̀rẹ́ bọ̀ láti Minna nígbà tí wọ́n wà ní kékeré ẹ̀sùn náà ó ní IBB sọ pé ó fojú hàn kedere pé Fatsa ó mà lọ́wọ́ níbẹ̀ àti pé òun gan ló sanwó fún àwọn sójà yòókù láti wá ọ̀nà tí wọn yóò fi dìtẹ̀ gba ìjọba mọ́ òun lọ́wọ́ mo ti ń wú ọ̀rọ̀ náà gbọ́ pé Fatsa ọ̀rẹ́ mi tímọ́tímọ́ àtàwọn kan wọ́n fẹ́ gbàjọba mọ́ mi lọ́wọ́ mi ò gbàgbọ́ mo rò pé àhesọ ọ̀rọ̀ lásán ni ṣùgbọ́n a bẹ̀rẹ̀ sí ní fimú fínlẹ̀ gẹ́gẹ́ bí ológun láti mọ òtítọ́ mo sì pe Fatsa fúnra rẹ̀ mo béèrè lọ́wọ́ rẹ̀ ó yìí sọ fún mi pé irọ́ tó jìnnà sóòótọ́ ni àṣé Fatsa òun ló ń fún àwọn sójà tó fẹ́ lò lówó iṣẹ́ ìdìtẹ̀gbàjọba náà ó fún Colonel Musa Bittiyong ní 50,000 náírà 50,000 naira. Bittiyong jẹ́wọ́ pé òun máa gba owó náà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n Fatsa sọ pé owó iṣẹ́ oko kan tó fẹ́ ṣe ló máa sá fún un. lára ohun tí wọ́n tó fẹ́ ṣe nígbà náà ni jíju bọ́ǹbù sí orí afárá Èkó kí wọ́n sì gbàbọ̀dè lórí àwọn nǹkan ìní iléeṣẹ́ ológun tó ṣe pàtàkì. IBB sọ pé inú òun bàjẹ́ nígbà tó ń rí i pé Fatsa mọ̀rí ó mà lọ́wọ́ nínú ìpinnu náà ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá gbìyànjú ìdìtẹ̀gbàjọba nínú ológun tó sì kùnà ó ti mọ tí yóò ṣẹlẹ̀ sí i ó dùn mí bí ẹlẹ́ran ara ó sì kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá mi ṣùgbọ́n ó di dandan kí wọ́n kú gẹ́gẹ́ bí òfin ṣe ológun nínú kí n pàdánù ọ̀rẹ́ mi ìgbà èwe tàbí kí n kó gbogbo Nàìjíríà sí ìyọnu ni mo wà mo gbọ́dọ̀ mú ọ̀kan nínú méjèèjì bẹ́ẹ̀ ni IBB bẹ́ẹ̀ ló ṣàlàyé. ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí ológun ọ̀gágun Fatsa tó pe orúkọ ara rẹ̀ ní Jonathan ó ti fi ìbínú rẹ̀ hàn sí Babangida nípa àlàyé rẹ̀ náà. Jonathan sọ pé bí wọ́n ṣe pa ẹ̀gbọ́n òun kò mọ̀ yẹ rárá ohun tí mo ti ń sọ tipẹ́ ni pé wọ́n pa á láì lẹ́tọ̀ọ́ ni kò yẹ kó kú rárá kò sí ìdí pàtàkì kan fún wọn láti pa kódà kó tiẹ̀ jẹ́ pé ilé ẹjọ́ ológun dájọ́ ikú fún wọn ó sì lẹ́tọ̀ọ́ láti pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn kó tiẹ̀ tó pe ẹjọ́ náà rárá ni wọ́n ti pa wọ́n kéde pé wọ́n ti pa ní wákàtí kan ṣáájú ìgbà yẹn kí ló ń kàn wọ́n lójú láti pa aláìṣẹ̀. Jonathan sọ pé kì í ṣe nítorí Nàìjíríà ni wọ́n ṣe pa Fatsa ní wọ́n rí i pé ó lè ṣe àkóbá fáwọn ní wọ́n ṣe pa ní wọn kò ní lè ṣe ohun tí wọ́n fẹ́ bí Fatsa bó bá wà láyé ní wọ́n ṣe pa. Babangida ní láti tọrọ àforíjì tó pọ̀ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà fún gbogbo aburú tó ti ṣe sí wọn àforíjì nìkan sì kọ́ ó gbọ́dọ̀ sí àtúnṣe kó sì dá gbogbo ohun tó ti fi ọ̀nà ìrúgbà lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà padà. bẹ́ẹ̀ mọ̀lẹ́bí olóògbé ọ̀gágun Fatsa bẹ́ẹ̀ ló wí Àdúràgbà Olúwatóyìn olóńkàròyìn sí létí látàárọ̀ láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ tún bá wa subscribe sórí YouTube channel wa ẹ má wá gbàgbé láti bá wa tẹ notification bell láti máa ráwọn ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ kú àtàárọ̀ sọ wọn ṣe yá Elédùà yóò gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa